ọmọ kéékèèké tí wọ́n sì wà nílé ẹ̀kọ́ girama ẹ jẹ́ ká fi wé tó jẹ́ pé ìwà páǹle ó pọ̀ lọ́wọ́ wọn tó sì jẹ́ pé irú àwọn ọmọ báyìí kò sígbà kankan tó jẹ́ pé a kì í gbọ́ pé àwọn ọmọ iléèwé báyìí wọ́n ṣe báyìí tẹ́ ẹ bá sì lọ wò ó tá ẹ lọ wá wò àwọn ọmọ yìí tí wọ́n hùwà páǹle wọ́n níyà. ẹ ṣe mà ṣe rí ìmíì nínú ọmọ tó ń hùwà páǹle wọ́n ń kọ́ ẹ̀kọ́ yìí ní iléèwé àwọn míì àdúgbò gangan tí wọ́n ń gbé àdúgbò yẹn náà tún ń jẹ́ kí àwọn ọmọ yẹn kí wọ́n máa hu ìwà tí wọ́n ń hù ṣùgbọ́n ṣá mo ṣì ń tẹnumọ́ pé tó o bá tọ́ ọmọ ẹ á fún ẹ ní ìsinmi nítorí pé tó bá ti ń rìnrìn yẹn nínú ilé tó ti ń fà á létí mọ́ra tí wọ́n bá tiẹ̀ wá pè ní iléèwé ẹ̀ wípé wá ń bí jẹ́ ká máa hùwà báyìí jẹ́ ká máa hùwà báyìí ọmọ míì tó bá ti dé ló máa ti tètè report fún mọ́mì ẹ̀ tàbí dáàdì ẹ̀ wípé mọ́mì ṣé ẹ mọ̀ pé èèyàn kan ní pé kémi àtòun wá ṣe báyìí báyìí fún òbí tó dára ẹ̀tọ́ òbí yẹn ni láti lọ iléèwé láti tètè lọ report wípé àwọn ọmọ báyìí báyìí wà níléèwé yìí o nítorí pé mo rí àkíyèsí pé wọ́n ti ń pe ọmọ ti tèmi náà tí ọmọ yẹn ò bá tiẹ̀ wá dárúkọ àwọn èèyàn yẹn bóyá kó bá máa lé wọn kúrò ní school but òbí á ti tètè pe àkíyèsí àwọn teacher á ti tètè pe àkíyèsí wọn sí i so nǹkan yẹn kò ní di ní ńlá but nígbà tọmọdé bá ti bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní hùwà yẹn bóyá ńgbà tó dé oráṣọ ẹ̀ tó dọ̀tí tàbí oráṣọ ẹ̀ tó fàya tó sọ pé kí ló dé táṣọ ẹ̀ fi fàya mọ́ ẹ lọ́rùn tó bá ti lè sọ nǹkan tó dé ẹ̀tọ́ òbí ní láti bá a lọ ní ọjọ́ kejì iṣẹ́ tó léwu kí obìnrin máa ṣe kò sí nítorí nǹkan téèyàn ṣe ń ṣiṣẹ́ nítorí ọmọ la ṣe ń ṣiṣẹ́ ká dẹ̀ jèrè àwọn ọmọ wa làdúrà tí à ń gbà so ẹ̀tọ́ wa ní láti tẹ̀lé àwọn ọmọ wa lọ sí iléèwé so that wọn ò ní di ọmọ burúkú lẹ́yìn ọ̀la fún àwa náà. ẹ jẹ́ ká tún wá wo àwọn òbí pàápàá jùlọ àwọn ìyá mú ì sọ̀rọ̀ lórí bàbá nítorí mo mọ̀ pé ẹ̀yin kan ẹ máa sọ pé ẹ̀wọ̀n ò sọ̀rọ̀ lórí bàbá ẹ ṣe mọ̀ pé gbogbo ìgbà la máa ń sọ̀rọ̀ lórí bàbá tọkùnrin bá wa alẹ́ níṣẹ́ àwọn obìnrin la lè tò yìí nítorí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ohun tí mò ń gbé wá lórí ọ̀rọ̀ àwa ìyá ni nítorí pé àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní ọmọ tó bá dáa tí bàbá ẹ̀ ní èyí tó bá kù díẹ̀ káàtó yẹ ẹ ní ó sì jẹ́ pé ìtókù díẹ̀ káàtó làwọn àgbà gbé sọ́dọ̀ yẹ ìtumọ̀ ẹ̀ ni pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ òbí pàápàá jùlọ ìyá láti ṣe lórí ọmọ nítorí ìdí èyí àlejò mi ẹ jẹ́ ká tún wá wò ó púpọ̀ nínú àwọn ìyá gangan wọn ò kí ń ní ààyè láti mójú táwọn ọmọ yìí àwọn ọmọ yìí wọ́n máa ń lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ òdì wọ́n máa lọ sọ́dọ̀ ará àdúgbò níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ òdì wọ́n á lọ sọ́dọ̀ aráalé níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ òdì kí a lè sọ fúrú àwọn òbí bẹ́ẹ̀ tó jẹ́ pé iṣẹ́ ni wọ́n mú lọ́kùnkúndùn jọmọ wọn lọ. ẹ ṣe olóòtú nǹkan tí ẹ sọ yìí òótọ́ ni ṣùgbọ́n ṣá kò yẹ kó rí bẹ́ẹ̀ fún àwọn òbí àsìkò kan wà tó yẹ ká tọ́ àwọn ọmọ wa lábẹ́ bó tilẹ̀ wù kó rí a mọ̀ wípé ọ̀pọ̀ nínú àwọn obìnrin ni wọ́n ń ṣiṣẹ́ ìjọba ṣùgbọ́n ṣá tó bá ṣiṣẹ́ ìjọba náà ó wá pẹ́ jù 5 o'clock ká má sọ ní pé 3:30 nítorí àti wọ mọ́tò àti ṣe fún ẹ tó bá di 5 o'clock náà tí wọ́n bá dé ó yẹ kí wọ́n máa pe àwọn ọmọ yẹn jókòó kí wọ́n máa fi ẹ̀kọ́ Ọlọ́run kí wọ́n máa fi kọ́ àwọn ọmọ nítorí pé Bíbélì náà sọ ó ní àyà ọmọdé ni wèrè dì sí ó ní ṣùgbọ́n ṣá ẹgba òun la máa fi tú so àwọn obìnrin a níṣẹ́ tó pọ̀ gidi gan láti ṣe tó bá dẹ̀ pé ọjà náà ni à ń tà tá bá máa lọ sí ọjà láàárọ̀ ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa tó bá jẹ́ ọmọ tó ti dàgbà náà ẹ jẹ́ ká sọ fún un lágbájá mo ti fẹ́ jáde ńlé o jọ̀ọ́ ń tìtorí Ọlọ́run mo fi títóbi Ọlọ́run bẹ̀ mo dẹ̀ fi kúnlẹ̀ abiyamọ bẹ̀ ro bí o ṣe fi ilé sí. tí ẹ bá ti ń bá ọmọ yẹn sọ bẹ́ẹ̀ ní òrèkóòrè tó bá tiẹ̀ fẹ́ hù ìwà kan òun náà máa bójú ẹ̀ pé mọ́mì mi ti bá mi sọ̀rọ̀ kí n tó jáde nílé so tóbi náà bá dẹ̀ wá padà dé láti ọjà náà ni tàbí láti ibi iṣẹ́ kó pe ọmọ yẹn mọ́ra kí lẹ ṣe ń léèwé lénìí kí lẹ ṣe lénìí kí lẹ ṣe lénìí tí òbí bá bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ yẹn fún àwọn ọmọ wọn èmi náà mọ̀ pé ọmọ yẹn ó máa gbọ́ràn tó bá jẹ́ pé ọmọ àdúgbò náà ló ń bá rìn tó ẹ bá ti rí i pé bóyá ọmọ tó ń bá rìn ó kù díẹ̀ káàtó kò sí nǹkan tó pọ̀ jù lágbájá mi ò fẹ́ rí ẹ pẹ̀lú wọn
kò sí nǹkan kan tí wọ́n lè ṣe fún ọmọ yẹn èèyàn dẹ̀ lè pe ọmọ yẹn náà tọ́jọ́ rìn tó yẹ pé bóyá ó ń hùwà páǹlé yẹn náà lágbájá wa mo fẹ́ rí ẹ èèyàn lè tọ́ ọmọ ọlọ́mọ ọmọ èèyàn nìkan ṣó kọ́ lọ́mọ èèyàn gbogbo ọmọ tó wà náà ni ọmọ èèyàn àwọn òbí mi máa ń sọ pé àwọn ọmọ mi nìkan kọ́ lọ́mọ mi o lágbájá ọmọ mi ni tẹ̀mẹ̀dú ọmọ mi ni kò sí ọmọ tí ò lè ṣe àǹfààní fúnyàn so tó bá dáa fún ọmọ ọlọ́mọ èèyàn ti mọ̀ pé ọmọ ti tòun náà ó máa dáa fún un so tọ́mọ wa bá ń bá àwọn ọmọ tó kù díẹ̀ káàtó rìn kò sí nǹkan tó pọ̀ jù láti pé ká pe àwọn ọmọ yẹn náà ká bá wọn sọ̀rọ̀ ọlọ́run á dẹ̀ fún wa ṣe. àmín àmín 5090885 tàbí 0805885085 àlejò mi ẹ jẹ́ n béèrè ìbéèrè yìí kó tó di pé ìpè máa wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kan àwọn ìyá kan àwọn mọ́mì kan kò yé yín àwọn màdámù kan ló jẹ́ wípé àwọn ni wọ́n máa ń ṣe atọ́nà ilé ọkọ tọmọ wọn obìnrin ó lọ irú àwọn ìyá bẹ́ẹ̀ wọ́n ti wá máa gbowó gbaṣu gbẹran gbaṣọ gba nǹkan kan kódà gbogbo ìgbésí ayé wọn báyìí orí ọkọ ọmọ wọn yẹn ni wọ́n gbé lé àtijẹ àti mú wọn yẹn báyìí orí ọkọ ọmọ wọn yẹn ni wọ́n gbé lé ṣùgbọ́n ọmọ tí wọ́n fi fọ́kọ yìí oúnjẹ kìíní kan ìyà ni wọ́n ń pè é kí lẹ rí náà ẹ sọ̀rọ̀ kan náà nọ́mbà nìyẹn bó ṣe yẹ kó rí náà. ọ̀dà bó wa láṣẹ báyìí o torí àwọn ọmọ kan wà tí wọ́n ń kérora nínú irú ìlàkọjá báyìí. ṣe rí ìbéèrè tẹ́ béèrè ìbéèrè tó lágbára ni ṣùgbọ́n ṣèmi wá fẹ́ máa fi àsìkò irọ́ àwọn obìnrin ni àwa mọ́mì mo ń fi àsìkò irọ́ àwa mọ́mì kò yẹ kó rí bẹ́ẹ̀ fún àwa màmá láti máa fi ọmọ wa ní ọkọ ọmọ yìí ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ nígbà tá a fẹ́ fi ọmọ ní ọkọ bóyá ọ̀dọ̀ màmá ni ọkùnrin yẹn lọ nígbà tí ọmọ yìí tẹ sọ fún nlé ó sọ fún yín pé mọ́mì mi mo ti ní ọkọ àfẹ́sọ́nà ti tèmi mi ò fẹ́ ṣùgbọ́n ṣe wá máa sọ fún pé rárá o òun ni mo fẹ́ kó o fẹ́ nítorí pé ó dáa ó náwó lọ́wọ́ wo mọ́tò tó ń lò Mercedes ló ń gbé Benz ló ń gbé ìyá ọjọ́ ọ̀la ni tẹ́yìn bá rò bẹ́ẹ̀ nípa ẹ máa jèrè ń bẹ̀ tẹ́ ẹ̀ wá jèrè bọbẹ̀ kí lẹ wá fẹ́ sọ a ò ní kábàámọ̀ lórí àwọn ọmọ tá a bí kò nẹ́tọ̀ọ́ sí obìnrin láti ní òun fi ọmọ òun ní ọkọ ayé àtijọ́ lèmi ti gbọ́ wípé bóyá wọ́n ń fi ọmọ nọ́kọ bẹ́ẹ̀ tí ńgbà tí ojú ti là báyìí kò sí nǹkan tó ń jọmọ́ bẹ́ẹ̀ láti wípé ká máa fi ọmọ lọ́kọ tí ò bá jẹ́ ṣọ́ìsì ọmọ yẹn la fún ọmọ yẹn kò sí nǹkan kan tí a lè fi kún ọmọ yẹn máa bóríire bọ̀ kí n má sọ ìdàkejì kò sí ìdùnnú tí ọmọ yẹn máa bá bọ̀ ìwọ ìyá tó wá ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ yẹn máa fi ẹ́ ṣépè gbẹ̀yìn ni ọmọ yẹn máa fi ẹ́ ṣépè ni bóyá ọkùnrin yẹn wá nà ní òrèkóòrè ni a máa sọ pé kò sí lọ́wọ́ ẹ mọ́mì mi ló farú eléyìí mọ́mì mi nǹkan tẹ́ ẹ ṣe báyìí ó máa ṣépè mi ni mo ṣe ní ìyá yẹn ó máa regret àgàgà kọ́mọ yẹn tún wá débẹ̀. ẹ jẹ́ ká gbé pé ẹ lọ ẹni tó wà ń bẹ̀ ẹ rà sà ẹ sà orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè tọ́ ẹ ṣeun. ẹlẹ́nu ọmọ ìlà tó irú pé àkọ́bí ìyá yẹn ọmọ yẹn kọ́kọ́ mọ́kùnrin ìwádìí ẹni kò dáa ẹnu kó mú kejì wálé ẹni kò dáa títí tó fi dórí ìkẹfà ẹ sọ pé kò dáa pé ẹ lọ bèrè pípẹ́ ní kò dáa nígbà tí wàá fọwọ́ dẹ̀ rí pé ó fẹ́ bàjẹ́ ọmọ jẹ́ ó ṣe wá kí wọn mọ́lẹ́ nípa ṣe kò lọ ìlú wọn. òótọ́ ọ̀rọ̀ ni mo fẹ́ sọ. ìyẹn lórí ọ̀rọ̀ ìyá tó ń fọmọ ọlọ́kọ lẹ́yìn ń sọ yìí. bẹ́ẹ̀ ni wọ́n ṣì wọ́n dáadáa ọmọ ẹni lówó lọ́wọ́ ló máa fẹ́ kọ́ ọmọ wọn fẹ́ ẹni lówó lọ́wọ́ ló máa fẹ́ kó fẹ́. ẹ ṣeun adúpẹ́ ṣe ti gbọ́ àti ìkófálẹ̀ ifá tí ń ṣe ọ̀dà ẹ̀lọ́ ẹlòmíì tó wà ń bẹ̀ ẹ̀lọ́ 090300885 090300885 tàbí 08058850885 08058850885 òun náà lẹ́rọ ìbánisọ̀rọ̀ tẹ̀lé pèsè ìkànnì iléeṣẹ́ rédíò Family FM 88.5 náà láwà yìí lórí ètò yìí ètò Ojú la kàn fi ń ṣọ́rí ọ̀dà ọ̀yá ìyá wa
ẹ jẹ́ ká wá tún wá wò báyìí àwọn ìyá kan wà tí nípa ọ̀rọ̀ àwọn tí ń fọ ọmọ lọ́kọ yìí náà ni o tó jẹ́ pé ọkọ ní sórí lágbájá tó oníkọmọ mi fẹ́ kò tẹ́ mi lọ́rùn kò tẹ́ mi lọ́rùn kò tẹ́ mi lọ́rùn pẹ̀lú lágbájá yìí ṣùgbọ́n tí ìyá yẹn ó takú sẹ̀ pé kàkà kọ́mọ òun máa torí pọ́mọ òun gbọ́dọ̀ fẹ́ mi yẹn ìyóò bá kó kúrò lé pé ó tún ṣọ̀kì yín bákan ó ṣọ̀kì yín bákan bẹ́ẹ̀ ni ìyóò kó kúrò lé nítorí pé ọkọ ẹ̀ sọ pé bàbá ọmọ sọ pé òun ò fẹ́ kí ọmọ òun fẹ́ mi yẹn ìyóò bá ti torí rẹ̀ kó kúrò lé kí lẹ lè sọ sí yẹn. ìtẹ̀sọ̀ yóò yà mí lẹ́nu nígbà tó bá kó kúrò lé ibo ló ń lọ ṣé ilé tó bímọ tó fẹ́ fi fọ́kọ yẹn náà kọ́ ló wà ní tó wá kó kúrò ilé ibo ló tún wá fẹ́ kó lọ ṣé ọ̀rọ̀ náà wá fẹ́ lọ dílé Mọ́ṣú nínú ilé wọn ni bàbá yẹn ń lépa wípé kọ́mọ yẹn má padà wálé láti wá dílé Mọ́ṣú ni bàbá yẹn ń lépa ẹ̀ irú ìtí èèyàn kan náà sọ ní ìsìn wípé ọkọ kìíní ọkọ kejì ọkọ títí dé orí 6 ṣé ojú ò ti yá yẹn ni ó yẹ kójú máa ti obìnrin ojú ti wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kóbìnrin gan kó. Hello ẹni tó wà ń bẹ̀ hello 090300885 tàbí 08058850885 hello 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 àwọn òpè yẹn wọ́n ń ríra wọn bọ́ wọ́n ń jára wọn bọ́ ni àwọn òpè yẹn ń jára wọn bọ́ ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí àlejò mi kó tó di pé mo yọ̀ǹda yín pé kẹ́ bá mi fún àwọn aráalé pàápàá jùlọ àwọn obìnrin akẹgbẹ́ wa kẹ́ bá mi fún wọn lámọ̀ràn ẹ jẹ́ ká wò ó àwọn ọmọ obìnrin ìsìn púpọ̀ nínú wọn ni wọn ò farabalẹ̀ mọ́ pàápàá jùlọ àwọn ọmọ tá a ní àwọn òbí wọn láwọn ò lágbára láti rán wọn lọ iléèwé pé kí wọ́n lọ kọ́ṣẹ́ púpọ̀ nínú wọn ò farabalẹ̀ láti kọ́ṣẹ́ yẹn mọ́ nítorí pé wọ́n ti já sínú nǹkan míì kí ni ẹ̀yin gẹ́gẹ́ bí ìyá àtòbí kí lẹ lè sọ nípa eléyìí. ẹ ṣe gan òótọ́ ni ṣùgbọ́n ṣá èmi ò bá máa fi àsìkò yìí rọ àwọn ọmọ wa obìnrin wípé kàtẹ́ jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀ kàtẹ́ jẹ́jẹ́ èmi máa bẹ̀ wọ́n ní lóòótọ́ nǹkan tó ń dán òun ni àwọn ọmọ wa ń fẹ́ nísìnyí wọn ò tiẹ̀ fẹ́ pé bóyá káwọn jìyà mọ́ rárá ṣùgbọ́n ṣá kò rí bẹ́ẹ̀ yẹn wọ́n ní nǹkan tí a bá fi ara ṣiṣẹ́ fún òun ló ń pẹ́ lọ́wọ́ ẹni tí wọ́n bá lè ní sùúrù tí wọ́n dẹ̀ ní àforítì tí wọ́n bá sọ ní pé kí wọ́n kọ́ṣẹ́ kán jọ nítorí Ọlọ́run kí wọ́n kọ́ṣẹ́ àwọn èèyàn tí wọ́n kọ́ṣẹ́ tó yẹ pé wọ́n ní owó lọ́wọ́ ó wà lóríṣiríṣi tí wọn ò dẹ̀ torí ẹ̀ kánjú lọ sílé ọkọ tí wọn ò dẹ̀ torí ẹ̀ wu ìwàkiwà iṣẹ́ kíkọ́ kì í ṣe àrùn ní ayé àtijọ́ mi ò nérò pé ọ̀pọ̀ ló lọ síléèwé ọ̀pọ̀ kan ló lọ síléèwé iṣẹ́ ni àwọn òbí wa kọ́ wa tán ní ká kọ́ tán ní ká ṣe gbogbo ẹ̀ nígbà yẹn àwọn tí wọ́n lówó lọ́wọ́ ni àwọn ọmọ wọn lọ síléèwé láyé àtijọ́ ṣùgbọ́n ṣá ojú tó là ní ìsìn ló jẹ́ pé gbogbo wa la máa sọ pé ọmọ wa gbọ́dọ̀ graduate bẹ́ẹ̀ àwọn òbí tí wọn ò lówó lọ́wọ́ èmi ò advice wọn pé kán lọ jalè nítorí pé ọmọ wọn fẹ́ kàwé tí ọmọ yẹn bá kọ́ṣẹ́ tó bá jẹ́ ọmọ tó mọ̀wé ni tó bá kọ́ṣẹ́ ó sì lè kàwé kò sí ọmọ kan tí ò ṣoríire o ẹni tó ń ṣe télọ̀ wọ́n ń ṣoríire ẹni tó ń ṣe hairdresser wọ́n ń ṣoríire àwọn alátagan tó ń tata tó ń tepo wọ́n ń ṣoríire wọ́n dẹ̀ ní àlùbáríkà tó máa rọ àwọn ọmọ wa sìn wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n fi ara balẹ̀ wọ́n á ṣoríire lágbára Ọlọ́run àwọn ọmọ wa olú ọmọ lọ́ọ́ máa ṣe fún wa. àmín o ẹ̀yin náà ti gbọ́ ó tiẹ̀ ti kọjá kí n tún ní pé a tún gbàmọ̀ràn kankan mọ́ nítorí eléyìí tí wọ́n tiẹ̀ ti fún gbogbo àwọn ọmọbìnrin eléyìí gan tó fún abiyamọ tòótọ́ láti máa tẹ̀ ẹ́ sétí àwọn ọmọ rẹ̀ ní gbogbo ìgbà pé ṣe dáadáa kó o lè jọmọ fún mi kó o lè jọmọ fún rẹ kódà kó o lè jọmọ fáwọn ọmọ tí ó tara àwọ náà jáde mo sì bí Ọlọ́run ọba òkè pé ìdílé gbogbo wo ní dàrú gbogbo àwọn obìnrin àrọ̀mọ́tọ́ á jèrè ọmọ á jèrè ọkọ á jèrè ara wa lágbára Ọlọ́run èmi ò sí lára àwọn obìnrin tí wọ́n máa ń gbàdúrà pé káwọn jèrè ọkọ nìkan bó bá jèrè ọkọ gbàdúrà kó jèrè ọmọ
bó bá jèrè ọmọ gbàdúrà kó jèrè ọkọ kó sì jèrè ara rẹ nítorí pé ìyẹn gangan òun ni kókó. Àdúrà téèyàn bá fẹnu ara èèyàn gbà fúnra ara rẹ̀ ó máa ń ṣe ní mọ̀nà wáìdì kéèyàn tó dúró de pé kẹ́nìkan ṣẹ̀ wá máa súre fún un. Ṣùgbọ́n mo mọ̀ wípé gbogbo àwọn ọmọ wa wọ́n yàre lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Àlejò wa mo mọ̀ pé tá a bá pè yín gbà mí ẹ jẹ́ wa. Inú mi dùn láti gbà yín lálejò. Ẹ jẹ́ kí n máa kí ẹni tó tẹ̀lé àlejò mi wá sórí ètò lẹ́nu. Ìyá wa dáadáa obìnrin làwọn náà wọ́n sì jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ PCLC ẹ̀ka ti Àdátán Royal Area Command náà ni àwọn náà. Ìyẹn ìyá wa Mrs. Tóyìn Adéníjì ẹ̀rí pórí bákan náà ní msèkì mi gangan ni. Ẹ jẹ́ n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ pọ̀ lẹ́nu. Ọpẹ́ tó pọ̀ lọ́wọ́ Kẹ́hìndé Falẹyẹ ìjírẹ́ mi ọ̀wọ́n àjọ ṣiṣẹ́ pọ̀ lẹ́nu ní bákan náà ní gbogbo àwọn máìtì tó dúró tì mí gbágbágbá. Ọlọ́run ó kẹ́yìn ẹ̀yin náà ó dàgbà ẹ́ ràgbàdà lágbára Ọlọ́run. Bíṣẹ́ ìṣe wù yín yóò wù ẹlẹ́dàá yín ẹ̀yin náà sì rí ohun rere ẹ rí ṣe nínú rẹ̀ lágbára lọ́wọ́ Olódùmarè. Kìkìdá kẹ́ ẹ fojú sí kẹ́ ẹ fọkàn sí kẹ́ ẹ sì fara sí Ọlọ́run á wà pẹ̀lú wọn tí Ọlọ́run á wà pẹ̀lú wọn tiẹ̀. Èmi àti pásítọ̀ Ṣómùìwá náà lájọ wà nínú ilé agbára. Ẹ̀yin olólùfẹ́ mi mo sọ fún yín ní ìjẹjọ́ pé ẹ máa ṣe bẹ́ẹ̀ lọ sórí YouTube yín kẹ́ ẹ máa lọ sí orí YouTube Queen Premium TV kẹ́ lọ máa wo Màmá Sádíkù the Landlady níbẹ̀. Episode 1 episode 2 ti wà níbẹ̀ tó ń ṣò lọ́wọ́lọ́wọ́ Queen Premium TV lórí YouTube yín. Ẹ lọ wo èmi gangan ni mo ní ẹ subscribe sí. Ojú òní tí wàá ṣe jèrè lájọṣe. Ọpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ọ̀gá lọ́gá ìkànnì. Ọpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n jẹ́ chairman PCLC ẹ̀ka ti Àdátán Royal Area Command ìyẹn bàbá wa Honorable Akínlábí. Mo kí yín sà ẹ ṣeun ojú òní tì yín ẹ kú ìtọ́jú gbogbo wa àní bọ́ lẹ́yìn yín lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Olólùfẹ́ yín tẹ fẹ́ dénú fẹ́ dọ́kàn náà rí Kẹ́hìndé pẹ̀lẹ́ it is well with you. Queen Tóyìn Zainab Adéníjì lórúkọ mi olórí fún gbogbo pèrèpèrè àjọfàyọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ ni ẹ ṣe ojú òní tiwa o.